Me for a while, let me say. Miss out in me. Can just Evan, thank you guys. Hello everyone. Hello. Hi, all AJ fans worldwide. I want to tell me what I'm missing. Hello guys. Hi everyone. Good to have you all online with me today. It's Abike Jagaban Facebook live chats this evening. Welcome on board you all. Thank you so much. Hello everyone. Yeah, thank you. Yeah, Dubsi Aladeolubode, Karimet, Toyosi, Animasham. Yes, so thank you. It's your CEO. Glad to have you all online with me. Thank you. How have you all been? Yeah, it's such a great delight to have everyone online with me again. Emma for me city need this year. Emma worry, Emma pampa me. I'm fine like this. Let me hold my foot. They are spoiling me here. Hey. Yes, so it's all about September 9. Thank you. Echicho we say our eletati ainde achi wasiyo eleyi na nkan. Hey, yes o. Elubu Ọlọ́run wala ini choice àfi kin bota wa ba yin ní ìrọ̀lẹ́ yìí. Good to have you all. Yes o. Yes, so one ola. Oh yeah. Yes, I'm right here with one ola. My own sister, come and say hello to everybody. One ola, come here. Hello, Yeti Queenberry. How are you, my darling? Glad to have you all. And even though you are quick at me, how are you? Oh yeah, kiss you more John. Yep, ma. You want any good thing? King Jojo, me. Yay, my day is over, but Jovi and Ninja too. You know, me, my vision. You not him over what you camera move. Baby, what you Abike? Yeah. What kind of I sorry. I'm watching. Oh yeah. Hello everyone. Yeah, thank you, Classic Ade. Thank you, Janet Ali. Thank you, my sister. How are you? Yep. Eya kaka won ti wa o. E ku nawo ojo o. E ku nawo. Eyin tèmi lo di kejì lo. E ku nawo wala. It was a success. We saw the party. It was actually a success. Ain't me? It's all about September 9, Abike Jagaban's Day. You know what I mean? The day to celebrate you and I. Look at it. So I'm here to celebrate you all on this day, even though it's not yet September 9. You all know the reason why that day needs to hold. It's a celebration day for all of us. The day we are celebrating ourselves as a warrior, as an achiever, as we are celebrating our liberation, our freedom on social media. So turns out it's just for Abike Jagaban's birthday. It's not just for Abike Jagaban's birthday. It's actually a day that's especially set how to celebrate all the warriors, to celebrate you and I, to celebrate our liberation, the day we got our freedom on social media. So don't let it look as if, they are still blogging us. So no, who cares about those F-king vlogs anymore? They have finished their own story and we are picking it from there. So come on, let's leave that aside. We have actually,
had our liberation. We've been able to get that freedom that we've been craving for. So I've told you all, it's not just a day for Abike Jagaban. It is a day to celebrate you and I, you know, for fighting that battle and for coming out as what? As great warriors. So I'm a conqueror, and I'm sure you all are conquerors. We've been able to conquer them. So we thank God. So Emma Jaka Agbagbepe, it's not just a day for Abike Jagaban, it's a day to celebrate our liberation. The day we got our freedom. It's like you're celebrating Democracy Day. So come on, you all should come together to celebrate with me, Abike Jagaban, on September 9th. If you have not gotten your Ankara, you better go and get your Ankara now. Polodi has just done a show. My own Pikin, Omo mi gangan, Polo Rocket, Polo Misa, Polo Bomb, Omo mi to bad, Dokasi, Adeyinka, Omo to sexy, Ego to ban Sarah, honey, who does that? Honey, give it up for Jagger Sex. Omo re mute monda mi lorun bada joko by mare ke. Polodi ni pabi wa lai omo ni e bo ba won ko flag ye like 100 times ko ran wa papa. Wa lai ball e se mo nja niyan flag ni mo nba de. Awo si ran anybody. Anyway, je ka ki won other side yo. Ẹ kú oríire o. Ẹ kú náwó o. Ẹ̀yin ọ̀tá yege. Wa lai try. Abẹ́ni mama parọ́ nìkan ló mọ̀ lẹ́ try. Iṣẹ́ lẹ ṣe sí parí yín yẹn. Ẹ ti ẹ̀gbá ṣàbílẹ̀ wa lárugẹ. Mo ti ń gbọ́ pé máa wọlé kẹ ìbílẹ̀. Kọ́ra kọlọ̀ lórúkọ ilẹ̀kẹ̀ ìbílẹ̀ kọ́ra kọlọ̀ ìmọ̀ wọ ìrẹ́dì ni ẹlòmíì ẹ̀ láìkì kó mọ̀ wọ̀ sọ́rùn ó lè jẹ́ kọ́lọ̀ ẹ̀ náà máa ní kọ́ pè sínú aṣọ white ó lè wá ní pátá ẹ lè wọ̀ ní kọ́mú bó bá ṣe kọ́mú ló wá ìkọ́ra kọlọ̀ wear it like that àṣàbílẹ̀ náà ni bó bá ṣe kó fẹ́ wá náà ní bratop àbí ṣimí ni àbí àgbékọ́ ni wíwọ̀ náà nìyẹn mọ̀ ń wọ̀ wọ́n sì lè wọ àgbékọ́ sábẹ́ evening dress kò mara kọ́ṣà ti di pé African ayé jókòó with that kọ́ra kọlọ̀ kọ́lọ̀ lẹ́kọ̀ọ́ inú àwọn tèmi sì ń wọ̀ sábẹ́ white dress wọ́n mọ̀ wọ̀ sábẹ́ green dress sábẹ́ blue dress náà kò ní túmọ̀ anyway àti bí wọ́n ṣe ń lọ akínyìn kó oríire parí rẹ̀ ṣe o gbogbo àwọn màmá mi yóò lórí ìsà àwọn ìfúnṣe tán ní wúrà tí gbogbo wọn ń bẹ lórí ìjókòó ń bẹ àwọn àṣàbí àwọn erélùdò sùnmù tí wọ́n wé fìlà funfun gbogbo yín náà lárí o ẹ kú dìde o ẹ kú náwó o àwọn ọmọ mi tó ti dẹ́nsì tí gbogbo wọn ti wà ní kọ́lọ̀ àdìrẹ kàmpálà kọ́lọ̀ ẹnu rẹ̀ yìí náà ni Abike Jagaban wá Làfúnkì sọ tòótọ́ lánàá ẹ̀yìn èèyàn mi o ọmọ Làfúnkì yẹn orí rẹ̀ a mọ̀ pé díẹ̀ nígbà tí mo wo sóhun aláìṣẹ́ ni mo rẹ́rìn ní àṣẹ tí ẹ̀ mọ́ tọ́ ọba pé ẹ gbà fọ́gà yín ẹ wà mọ̀ ṣàgídí agídí ò ṣe ẹ ṣáà mọ̀ agídí ò ṣe rárá olú ọmọ Abike Jagaban mọ́ tí wọ́n ń sọ lọ́wọ́lọ́wọ́ ẹ má wulẹ̀ jẹ́ apátá bá ní ẹgbà fọ́gà yín ẹgbà ni mo láìkí wọn èèyàn kan tí ẹ̀kọ́ kọ́mẹ́ǹtì kan ní Abike amọ́ búyàn a máa bad mouth àmọ́ ara bad mouth ẹ̀ tó mọ́ ń bad mouth wọ́n láwọn adjust o wọ́n nígbà tó bad mouth àwọn tán àwọn náà yáwó bí tó kù díẹ̀ káàtó sí pé bàbá darí pọ́n ta ṣáláwọ̀ ọmọ yìí máa ń sọ pé ẹ ti ṣáláwọ̀ ìǹtí ẹ̀ láìkí kéèyàn mọ́ bóra kí inú ọwọ́ èèyàn mo ti ẹ̀ ráwọn ìbora kan nínú fọ́tò ọ̀hún ìbora yẹn inú ọwọ́ wọn báyìí nínú ọwọ́ báyìí ìṣe ló wá green jọ̀lọ̀ nínú bí báyìí ó wá green jọ̀lọ̀ yọ bí kọ́lọ́ red yellow purple àwọn yẹn ni máa ń pè ní aláwọ̀ kànákìnì ẹ lè payọ lórí Facebook yìí o ìtẹ̀ mọ́ rú àwọ̀ burúkú tí yẹn gbé jáde tẹ́ bá ń gbọ́ aláwọ̀ àdìrẹ multicolor àbí bò ní ẹ̀gbọ́n bọ́ ní rẹ̀ ìṣe pé ìsìwárí gbogbo inú ọwọ́ yẹn gan ní green jọ̀lọ̀ mo ní kí tún ní àtúmọ̀ pé lẹ́yìn ẹsẹ̀ ò tí ẹ̀ wá fi bẹ́ẹ̀ gíràn mọ́ ojú ò ṣáláwọ̀ ìgúnpá ní tún ṣáláwọ̀ àbí ń tan ní ìtẹ́ mo bóyá wọ̀ wọ́n tuntun tan torchlight jáde nítorí ibẹ̀ yà fi bẹ́ẹ̀ pé wọ́n tan láǹpù sínú ọwọ́ yẹn nínú bí báyìí nínú bí rí ní ọwọ́ mọ́ mi yewé lórí bẹ́ẹ̀ mọ́ mi yewé yín wí fún yín mo ní bẹ́ẹ̀ báyìí gbé kírìmù yìí lẹ̀ dọ̀bù ṣáláwọ̀ jáde ní wàhálà ẹ̀sìn tí ń bọ́ sí triple ṣáláwọ̀ lọ́wọ́ yìí orí ló mọ̀ sànú yín kó má jẹ́ pé nǹkan tẹ́ fi ń bú mọ́ mi lamẹ́ríkà ń jọ́sẹ̀ yín lẹ́padà ní skin cancer anyway Abike sọ tiẹ̀ náà ọ̀rẹ́ pààyàn ẹnu yìí náà nìkan àwígbé ni torí gbogbo igi tí elégèdè ọ́ní tó bá fọ́ bà wọ́n ní dídún ní mọ́ ń dun gbogbo ọ̀rọ̀ tó bá tẹ̀nà Abike asọ́yè má tẹ̀ tí ń gbé fún kẹ́lẹ́kẹ̀ these days ẹ̀yin ọmọ mi ẹ̀yin ọmọ èjè ẹ gbàgbé wo ìṣẹ̀lẹ̀ Ọlọ́run ẹ tètè lọ́ra àǹkárá o
wọ́n sì sọ pé Abike ó ti ń bèbè báyìí pé kán lọ ra Ankara wa lẹ́yìn ilé bẹ̀bẹ̀ kẹ́ lọ ra Ankara bẹ́ẹ̀ ra Ankara bóun yẹ̀ bá wọlé sí i àmọ́ dandan ẹni tó bá jẹ́ títí Abike Jagaban ó di dandan àwọn ti sẹ́mi ni mo sọ àwọn ti jìlẹ̀ mi ẹ bá ń gbọ́ tanku ara ni ìjìnlẹ̀ pampam ó kí bàbá àmàlà o ìjìnlẹ̀ pampam Adéfẹ́mi tó ní o ìjìnlẹ̀ pampam mú ìwà àpínpàdé o ìjìnlẹ̀ pampam àpò ẹwà o ìjìnlẹ̀ pampam mo dúpẹ́ Godwill o ìjìnlẹ̀ pampam Kúdí Yẹ̀sùfù ńkọ́ o ìjìnlẹ̀ pampam àwọn tèmi náà omi kan bẹ ìjìnlẹ̀ pampam pé àwọn tèmi kan wà bọ́dọ̀ sẹ́sí wọn gbọ́dọ̀ mọ́ wọ́ wà láì ìfún yín ni mo mandate yín ẹ láti mo compel yín ni pé as ẹjẹ ìjìnlẹ̀ pampam ẹ láti ra Ankara. After this show I am going to paste contact numbers for the people that are in charge of the Ankara out there, and you have to call them to order for your own Ankara. You know, this is not the only color we have. We've got the blue one, we have the orange one. I've been touring around trying to market stuff and trying to put things right, you know, just in preparation for the party, and that's why I've not been having time to come out. Gbogbo àwọn ọmọ ewé gan wàhálà á invite wọn lọ́wọ́ nítorí pé afẹ́ kan wá wo ìhun tó mọ̀ ń pè ní evening party, evening dress, and bí wọ́n ṣe mọ̀ ń ṣe bẹ́ẹ̀ àmọ́ là fún kí tí ẹ̀ try bó ti ẹ̀ jẹ́ kó fi fojú ìyè ewé mọ́ra àti sọ ti ẹ̀ sọ tòótọ́ kan tí mo gbọ́ ní ẹ̀yin lẹ lọ wájà Abike Jagaban ẹ̀yin lẹ kọ́kọ́ sọ pé tó bá ṣe show ẹ̀jẹ̀ ó sùn wọ́n wá ṣe wọlé kó dé kẹjà fún yẹ̀rù wá ń bá yìí kí ló dé tẹ̀fẹ̀ rẹ̀ mẹ̀mù sójú àtẹni tó ti tó dé mẹ̀mù àtẹni tí ò ti tó dé mẹ̀mù Abike lẹ́ẹ̀dì mẹ̀mù yẹn pẹ̀lú agídí ni bẹ́ẹ̀ ìwọ t-shirt ó sì mí ní rẹ̀ anyway gbogbo yẹn náà ẹ jẹ́ ká hangi ẹ̀ a lè jà lọ títí láéláé tó bá yánu ẹlẹ́bìí orí wọn á pé wá tabarẹ́ni tó ní ragatin náà orí àkàndà tó bá yá pé ẹ jẹ́ ká gbàgbé depression dà pé tòótọ́ lọmọbìnrin yìí ń sọ̀nà ẹ jẹ́ ń dìde jọ kí n ṣọ́ ara mi olúmú mi kọ́nà yẹn wọ́n ti wọ́ ọ̀rọ̀ àti ṣayọ̀ àti ṣe fàájì pẹ̀lú àwọn tèmi àwọn ẹgbẹ́ èjè ìsàmọ́fọ́ọ̀nù so ṣé tèmi ni ẹ má bínú mo wà pẹ̀lú àwọn crew mi bí báyìí ní full house AJ team full house láwa we've been going about since morning full house láwa ó àwọn èjè èèyàn kankan wá ó akọni ká wá comment yín ni pé ṣe lè ṣe pẹ̀lú gbogbo kọ́rakọ́ra tẹ́gbẹ́ sí yín àti nude colour àti khaki colour tẹ́tẹ́ sábẹ́ dress yín àwọn aláìmọ̀mọ́ mo like yín logo Ìbàdàn mo yọ lára yín jáde ní gbogbo wa kí á ìnífọwọ́sí jíwèlé bàbá mi láti bẹ̀rẹ̀ Ọ̀yọ́ state kẹ́kẹ́rẹ́kẹ́kẹ́rẹ́kẹ́kẹ́rẹ́kẹ́kẹ́rẹ́k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 ẹ́
anyway ẹ má jẹ́ n sọ̀rọ̀ nítorí mi ti ráyè proper show lẹ́nu jọ́ mẹ́ta yìí wọ́n sáré dá mi dúró ni pé ó yá píìkì ẹ̀mí tọ́mọ ẹ ṣe dé kó sáré bọ́ síta kó lọ ṣe show kó mákẹ́tì aṣọ ẹ̀ mo ní kí ló ṣe mí tí ní mákẹ́tì aṣọ mi eléyìí ò ṣe 666 àbí kí náà pàbí 777 tán ni wọ́n sàmì kíní kan sí aṣọ àwọn jésù àwọn máa là àwọn eriwo tó ṣe kíní tó quality tó já sí jù àwọn ilé àní ní red fire àní ní blue ẹ̀ ṣàwọn tèmi lóṣòdì tó wá pa mẹ́tẹ̀ẹ̀ta pọ̀ ọlọ́run wọ́n á bínú fi rọ́dán gírísì ni pé ọmọ ayé wọ́n já jù wọ́n já kùtùkùtù àwọn bẹ́ẹ̀bẹ́ àti bẹ́ẹ̀rù nígbà tá a ṣe mo róńfó sí eléri ibú ẹ̀rí tí ń fẹsẹ̀ pàtẹ́ láàrin gbogbo họ́ọ̀lù róńfó ṣe ó fẹsẹ̀ kó ṣì ẹ ti rí pé gbogbo ìdọ̀tí tán dà lẹ́nu họ́ọ̀lù ló fẹsẹ̀ kó ọlọ́mọ òun kò ní class low class bitch ẹ̀rọ òun àti òrèǹtè snappy tí wọ́n jọ ń jùdí òrèǹtè snappy ìrún tọ́jọ́ ń lẹ̀dí mọ́ra wọn bíi pẹlẹbẹ versus pẹlẹbẹ àwọn eléri ibú empty life sọ yìí ti ra èyí o yìí lé fi yín lẹ̀ ẹ gbàgbé bóyá ṣẹlẹ̀ anyway ń tèmi ọmọ ayé ló ń bá yín sọrí táwọn akínọ̀rọ̀ wọn ṣe ẹ ṣáwọn mo di fóònù ohun mi kẹrí mi bí mo ṣe ń dédé dá bounce kẹjọ alẹ́ yóò ṣàlẹ́jọ́ tó òyìnbó wọn hùn mi sọ òyìnbó gò wá sẹ́nu mi o gbogbo èdè tán gbé wá lálẹ́ ìtorí street ní mẹ́ta lọ́kan ni mo máa lò bọ́tà lẹ́yìn ẹyọkan inside ẹyọkan ni èdè orí street nìkan mo fẹ́ fi ràn ẹ ṣáàmù ọdíge Julius orí ẹ pé jùjùmọ̀ kẹ́ẹ̀sì ọmọ mi polo rẹ́kẹ̀tì ó ti finish show èmi ìyá rẹ̀ òní tí mo fẹ́ gbé wá lẹ́yìn mi polo rẹ́kẹ̀ show finish ó ti parí ẹ̀ kò sọ̀rọ̀ mọ́ tọ́mọ mi bá ti deliver ìyá wọn náà ló jábọ̀ yẹn ó ti tán nìyẹn ìyá wọn kàn fẹ́ wá crown yẹn ni pé kẹ́yà tètè ní fast kẹlọ máa ń kára yín ẹ má wàá rán àwọn style olóṣì mi fẹ́ style ṣàlàwọ̀ ń bẹ̀ o
gbogbo nǹkan náà yín mo fẹ́ kó wà on flick ẹ má jẹ́ kó ròró dàjú ọwọ́ yín kẹ́ má lọ gbé ọwọ́ Kampala sí orí nǹkan náà ní Kampala ẹ jẹ́ kó wọ yín wà on flick kójú yín má sọ̀rọ̀ ẹ mọ̀ pé mi sí oyin mi dédé kó wiper mọ́tò sójú kí n sọ pé mo wọ wiper mi wọ lashes sójú ń bà ánu ìtì ẹ́fíìsì lashes lójoojúmọ́ ẹ mọ̀ kí mo like soft to look ẹ mọ̀ kí bọ́tà lọ́mọ yín mi kí n fi ṣeré ṣẹ́jọ́ tó rí ọlọ́run gbogbo yín tèmi tí mo fẹ́ pè síbẹ̀ ẹ̀yọ́ mọ́ mi tẹ quality tẹ bar ẹ ṣáàmù tẹ́kọ̀tà máa rí wọn sọ pé yes angels are falling on September 9 níbo wọ́n ní ní banquet hall wọ́n wà ní banquet hall ní Oasis ní Barking ibẹ̀ làwọn ọmọ èjè àwọn angels tí wọ́n ṣe ń sọ kalẹ̀ bọ́lẹ̀ àwọn àjọ̀nù àwọn lè mọ́mù tán bá àdìgan wọn ni wọ́n ti sọ wọn kalẹ̀ sínú àgbo èjè pé ẹ lọ́wọ́rán àwọn áńgẹ́lì lélẹ̀ yẹjọ́ mi fẹ́ gbogbo àwọn eré ìlú àbíyè bí kẹ́ lọ kófìlà funfun olóṣì kan sórí kẹ́ lọ máa wáṣọ àwọn màmí ìyálóde kìíní kan tẹ́ bá wá géètì yẹn máa padà bẹ wọlé lẹ́ṣẹ̀ máa yí padà sínú ilé yín eléyìí ò ń ṣe ìbílẹ̀ dè tẹ́ bá máa ṣe kíní aláwo ń bí o kéèyàn kan máa rárò palẹ̀ dẹ̀ má wà bí ẹni pé fẹ́ wá ṣàṣàlátù gbogbo onítọ̀bánì oníkíní kan bẹ́ẹ̀ ìwọ tọ̀bánì òṣì kan screening burúkú ló wà látẹnu ọ̀nà tabalẹ́ni tó wékọ̀ báni máa ní kán dá padà sórí òkè ìtòdù ní Zumratu Islami àti àwọn Ansarudeen kíní kan ibẹ̀ náà ti ń ṣe pátì tiẹ̀ ò lè wọ́n náà ló èjè so mo ń sọ fún yín lẹ́sìn o tẹ́ bá fẹ́ wé tọ̀bánì ẹ jẹ́ kó sexy ẹ jẹ́ kó set ẹ jẹ́ kó dàbí pọ́n bímọ yẹn ṣàrírù tọ̀ bá ń tọmọ tí bí yẹn lọ wé l'Amẹ́ríkà àwọn àbànà òṣì asco òṣì àti àwọn yẹn lónìí yẹn kò ń ṣọ̀dọ̀ àwọn Àbíkẹ́ àwọn tọ̀ bá ń tèmi máa yàtọ̀ táwọn mi bá gbé tọ̀ bá ń tàn ẹ mọ̀ ẹ wá kárí àwọn olùkù tó kẹ́ máa kí wa ẹ mọ̀ kọ́ wọn lọ́mọ yẹn ẹ bínú ẹ máa fi orí yín bẹ́ẹ̀ jẹ́ kọ́ mọ̀ pé tọ̀ bá ń yàtọ̀ sí tọ̀ bá eléyìí ẹ jọ mo bẹ̀ yín mi ìfẹ́ gbogbo àwọn múra játijàti ẹni bá dẹ̀ máa ṣe kí ni tó bá máa fi rán ìró àti bùbá ẹ jẹ́ kó mọ̀ paṣọ lẹ́wọ̀ kẹ́ bad gan mo ní tí ẹ bá ju 50 lọ àbí 100 mo fẹ́ kó mọ̀ pé quality people tó máa sọ àwọn èèyàn pé àwọn èèyàn gidi lélẹ́yìí èrò kọ́ là ń wá èèyàn là ń wá láàrin èrò èèyàn gidi tẹ́tẹ́ bá jókòó wá ní ẹ gbàgbé wo ìṣẹ̀lẹ̀ ọmọ yẹn ní èèyàn lọ́wọ́ àwọn mẹ́wàá tán jókòó ẹ gbàgbé yálàyà ní àwọn 50 tán jókòó yálàyà ni èmi ò fẹ́ kí gbogbo síìtì kúnjú o bọ̀ àwọn tó bá wá níwọ̀n tí wọ́n wá tí wọ́n lẹ́mí pé yes we are celebrating ourselves today the day we got our freedom our liberation day we are going to declare it like democracy day the day we got our freedom the day we are able to find our voice ẹ jẹ́ kó jẹ́ àwọn outstanding dressing outfit tẹ́ pé tó bá rí wọn pé ẹ̀gàn ló kó ẹ fílẹ̀ fáwọn ọmọ ayé gbogbo nǹkan náà fi jọ ọmọ ayé ní ṣọ̀run àwọn ọmọ ayé ilé yóò lè bá ayé lọ ẹgbọ́n tá a da yín bá sọ pé àwọn ọmọ ayé sọmọ báyé lọ àwọn ayé sọmọ báyé lọ òun gò sí nínú àwọn ará ayé mo ti cross over òun lóhun ẹ ṣe ń bírèkì bẹ́ẹ̀ tó ń ṣe bí oníkọ́lí bí onígìrì bẹ́ẹ̀ àwọn ọmọ ayé gangan òun làwọn tá à ń jábọ́ tá à ń sọ̀rọ̀ tó ń wọ ò bírèkì ẹ ṣáwọn kò sí bírèkì transmission wàá ṣe ń bùlẹ̀ ló pass out fáwọn tó ní fùà àwọn ayé tó máa pa ayé lọ àwọn ayé tó máa dúró sáyé tó máa rúlà ayé tó máa pàṣẹ nú ayé tó máa sọ bó ṣe lọ́nà ayé ẹ ṣáà ayé mi Àbíkẹ́ káyé yín jẹ́ áùdíẹ̀ olúwa ọmọ tó sọ gangan ìwà tèèbó lè ní o ìjọ tèèbó máa ń gùn mí ọ̀tọ̀ mo ti sọ fún yín ẹ jáde wá ká wá ṣe fàájì yẹn rẹ́kẹ̀rẹ́kẹ́ ó yẹ kí n ṣoṣo fún yín náà but I know it was my son's birthday and I had to take him out so nítorí ẹ̀ lẹ̀ ṣe rí mi amúdẹ́ soft pedal mo slow down coming out now ṣé mo ti láwọn ọmọ mo ti bímọ lẹ̀ rẹpẹtẹ àwọn great ambassador àwọn talking ambassador ẹ ti máa gbé microphone lé wọn lọ́wọ́ wọ́n máa ṣọ̀rọ̀ sọ wọ́n á sọ yamayama wọ́n á pàṣẹ wọ́n á tẹ̀ sọmọ anybody lójú èmi àbí tó lè máa jáde wọ́n máa bú ẹmọ anybody irọ́ màmá ti yàtọ̀ I humbly differ from that ẹni pé làfúnkì ó sọ lánàá pé ẹ̀yẹ́ ká fẹ̀fẹ́ lẹ̀ máa mì Jagaban popular àwọn mọ̀ ó ti ní name òun gan mọ̀ bóyá máa ń rò náà láì gbàtàjọ máa ń rò pé àbí kí òun ṣọmọ bẹ́ẹ̀ wọ́n tún sọ pé wọ́n ń ṣàwo làfúnkì tún dì pọ́ǹkì ó ní wọ́n ń ṣàwo ń bẹ̀ yẹn ó ní òun ò mọ̀ bóyá wọ́n ń ṣàwo wọ́n ń ṣẹgbẹ́ òkùnkùn àwọn ọmọ tó trendy ìgbà tó bú mi tó mo bẹ̀rẹ̀ sí ní wọ trainers èmi náà wọ rip jeans wọ́n pè mí yokozuna mo bínú mi ò jẹ bá mọ́
àní mi ò jẹba mo fẹ́ feel ṣe mo fit ewé tàbíkẹ́ bá lóhun bounce èmi kan fẹ́ máa ṣe kí ni mo fẹ́ máa bounce tàbíkẹ́ òun kò sọ́là náà náà pé come on ó ti criticize ó ti bú wa pa bọ̀ gbogbo criticism has actually worked so far positively on my life pé so ó help òun gidi gan òun ò jẹba mo òun sì ti ń dress up to age òun pé wọ́n ní mo kí lápá yìí fẹ́ kí lápá mọ́ mo fẹ́ dress up to age mi Àbíkẹ́ ló sọ bẹ́ẹ̀ gbogbo wọn tàbíkẹ́ ti bú pátápátá gbogbo wọn ni wọ́n ń kọ̀ bu ara wọn sì pé iṣẹ́ ti yàtọ̀ àwọn láti yàtọ̀ ó bú wa nígbà mo pé ìyá wọn pa lórí ovularia ó bẹ̀rẹ̀ sí ní wa wíìgì ni àwa sọ tó sọ pé àwọn àjọ̀nú kan àwọn lè mọ́mù kan náà pé kóhun mọ́ wọ wíìgì èmi Àbíkẹ́ gangan làjọ̀nú tó ń pàṣẹ ohun sàṣàbì nínú lójú oorun àti lójú ayé Ọlọ́run ẹkùn ọkọ̀ yẹwé tí má ti gbé mú pé àwọn àjọ̀nú lábẹ́ sọ̀rọ̀ òkè àṣàbí mo ní oyè sórí lẹ́mọ̀ kò sórí lẹ́mọ̀ nìyẹn àwa sọ tó láwọn àjọ̀nú kan ló ń bá wọn sọ̀rọ̀ èmi gangan ṣéwù voice èmi ni mo máa ń bá àṣàbí sọ̀rọ̀ lójú oorun àṣàbí o in like kò máa múra bí ọkùnrin báyẹn mọ́ kì ní ṣe tó ń ṣe yamayama come on day week o ìsísí àwọn sẹ́ẹ̀tì ẹ̀ wọ́n day week wọ́n fi gbogbo ẹ̀ pa ni wọ́n múra wọ́n dress up to kí ló ń ṣe 54 kan ṣe yamayama ọmọ ayé ṣe dáadáa náà kó ṣe nọ́mà kọ́yé wọ skìláṣì mọ́ láàrin ọjà lọ́wọ́ bàtà táwọn sẹ́ẹ̀tì ẹ̀ wọ́n wà ní Mark and Spencer gbàgbé òṣì gbogbo olówó Omega ayé òwò Omega mọ́ àwọn ọmọ ẹ̀sán tí wọ́n ní mo wọ oblot àwọn ọmọ ayé ń wọ Rolex wọ́n ṣe kí ni àwọn ọmọ àmì wọ́n ń dab àwọn ọmọ ọjọ́ lọ́jọ́ orí ẹ̀ wọ́n ń dab 56 wọ́n ṣe báyìí lamẹ́ríkà dábì ló ń rè nísìn àwọn ìyá 60 tàbá ṣe disco tó rẹ̀ dábì ní èmi Àbíkẹ́ gan ṣe kí ni mo dab gbàgbé wo ìṣẹ̀lẹ̀ náà kí ló ń ṣe yín màmá ṣe kí ni ó pààkì ara ẹ̀ ni ẹ wo lásìá báyé rẹ̀ ṣe rí yamayama ẹ wo sí kí ló mú tó ṣe pààkà rẹ̀ up kí ló mú tó ṣe rebrand rẹ̀ tó Àbíkẹ́ criticize ó jẹ́ kó mọ̀ pé já ìjà àti ló já sí já ìjà àti inú ilẹ̀ ìdọ̀tí àánú màmá rebrand ẹ ṣáàmù àwọn ọmọ mi mo náà fa lẹ́ẹ̀dì ìjọ sí là lẹ́ẹ̀dì ó tún lẹ́ẹ̀dì ẹ̀fà ni ó pa ọmọ mi àwọn great artist ó ní ẹ̀kọ́ mi mọ́ ẹ̀fà ó ti ń hàkí ẹ̀bẹ́ tà ń sí ọmọ mi ní ọ̀nà mi lè criticize ẹ̀ lọ títí ti pọ̀ she used to be part of me ṣáà pé mi ò láìkí máa jẹjọ́ àwọn èèyàn tèmi so òun gan gbọ́n sí ó ń wọ ó ń bínú wọ jákẹ́ẹ̀tì denim ó ń fi trainers sí ó ń fi gò sí ó wá ń kọjú sí mọ́tò ó ń pò sóyà àwọn onílà fún kí Ọlọ́run ó rí brand by force Àbíkẹ́ olú ọmọ ẹnu ti pọ̀ jù ó mọ̀wé máa ń bá wọ̀ tẹ́wì ìbínú ìjayà fún gbogbo àwọn ọmọ ewé mo rán fọ́ọ̀ṣì ìwọ lọ̀rọ̀ kàn lọ́wọ́ ẹ̀ gbogbo játijàti tó gbọ́n síkùn yẹn kí ló fẹ́ ṣe sọ̀rọ̀ ayé ẹ̀ báyìí ìwọ àti ọ̀rẹ́jì lórí játijàti bẹ́ẹ̀ yẹn kí ló ṣe tí pátá tún jábọ̀ ń di ẹ̀ bèbè díẹ̀ ò tún gbé ṣòkòtò dúró sókè ni oníwòwò olóṣègùn ṣàlàwọ̀ kí ló kó sí tó wọ ṣẹ́ẹ̀tì tó gbé kíní játijàti kan sí lọ́wọ́ náà pé white party wèrè ẹ̀ àmọ́ bóyá jọ́gàsì ló wọ̀ ni o àbí track ló wọ̀ ni o àbí kò jọ jíǹsì kò jọ anything kan pàápàá àmọ́ ohun tó wọ̀ tí ò gbé díẹ̀ dúró kí ló dé ṣé díẹ̀ pọ̀ jù bẹ́ẹ̀ lọ lọ bí sáyé 16-18 ló wọ̀ náà kọ́ wá nǹkan tó look trendy tó look fit tó máa fine and next time learn to keep your shoes on as a lady yẹ́rìn wòwò yé ṣe játijàti ọmọ olówó ló péré ẹ̀ náà bàbá 77 ṣé bàbá ẹ̀ wọ bàtà kúrò láyé ni ṣé wọ́jọ́ wọn bàbá ọ̀ṣọ́fà ni tó fi fẹsẹ̀ kó gbó pàǹtí láàrin pàtí ó kàn ń ṣe yamayama ó tún tójú bàbá ẹ̀ mọ́lẹ̀ gan-an kòtò bó ṣe ṣe yẹn náà ìtìjú ló lọ jẹ́ náà já ìjà tí ó rí ó dàbí ẹrù olè olóṣè ẹrù káyà tó sọnù láàrin ọjà ìdó ó bójúmu bó ṣe ní ẹwà tó òrété snappy ló ń gbọ̀n dín yẹn máa yẹ ẹja sí omi ìpẹ́ dì kó dùn wọn o òun lọ́jọ́ ń lẹ̀bò mọ́ra wọn lọ́jọ́ ń lẹ̀bò istik yẹn o mo ṣe ń parabọ̀ lórí sórí yín kò tí ìyà kọ́tà tó ní mo wà ó yẹ kó yẹ yín tí wàá ti rẹ̀ rí láti bọ́ màmá ò kì í bọ́ púpọ̀ so come on ẹ lọ upgrade ara yín learn to dress like a lady ọmọ Kẹ́mi Àbíkẹ́ olú ọmọ ṣéwù voice Sẹ́ríkì ohun máa láìpẹ́ máa jábọ̀ gan ẹ̀ṣá àmọ́ orí màmá yín délẹ̀ èmi mọ̀ ń ṣe kí ni ìmọ̀ ń trendy ni trendy no Àbíkẹ́ trendy no olú ọmọ ìfẹ́ bọ́ta púpọ̀ tí máa bọ́ta pé mo kàn fẹ́ ṣeré 30 minutes wọ́n máa ń rí náà àwọn ọmọ Àbíkẹ́ we have missed you so much, where have you been? So this is what we'll do on the show. We'll rebrand, we'll criticize for people to what? I gather up pé okay Àbíkẹ́ ti bá wa wí o ó tún ní bá ṣe bọ́ pátá
olóṣì tí ò nídìí tẹ́ pé ìdí ẹ̀ tún já ṣòkòtò jábọ́lẹ̀ ṣòkòtò ẹ ìdí ẹ̀ ò ní ráwọ̀ tó dá kò ní súrà tó dá torí ò ní ṣépù ni gbogbo okùn ẹ ló ṣàn játijàti tí wọ́n bá búyàn pé ipò èèyàn ṣàn èèyàn máa ń bínú bọ́ sínú kíni wàá lọ trímọ̀ bí èmi àbí àwòrí ọlọ́ọ̀lù ọmọ flattest tummy pé mo fi bú yín náà mo kàn sọ fún yín ni pé work on yourself dress like a lady o gẹrun o bójúmu o tiẹ̀ wà lady like in any way gbogbo àrẹ́kọ̀rí jáìjà tí mo rò ń fáyọ̀ lání sẹ́bìn ìdọ̀tí ẹ̀ no wàhálà nǹkan sọ̀rọ̀ ẹni anyway jẹ́ tún mẹ́nu kúrò mẹ́ èrè làwa ṣe ọba sì já wá o Àbíkẹ́ èrè làwa ṣe èrè ni wàá ṣe mi ò bá ti já wá o yẹ́pà ní gèlè mi bá wọ́n rí yẹ lọ́míyàwó ẹni fìlà wá bá wọ́n rí yẹ àkàrà òun náà lédè tó sọ pé sàmìyè sí àmìyè ni ẹ ṣáàmù omi ìyè omi ìràpadà omi oríire omi gbogbo nǹkan dáadáa ní ayé náà sàsínú àkàrà tíà sẹ́ńtì mi ẹ sáré lọ máa gbé owó contact number síta ẹ lọ sórí iṣẹ́ ọmọ mi náà Dorcas Polodi ẹ lọ mú gbogbo nọ́mbà tẹ́ mọ́ contact fast. We have it in orange and red and blue. Go purchase yours now. The day is getting nearer. We're going to celebrate soon. September 9th is just 3 weeks away from now. So come on. Let's come together to celebrate these heroes. All of us. Those are the heroes. You and I. Everyone out there that participated in this battle, in this fight. You know? Before we became survivor. So it's our day, not just Abike Jagaban's day. It's a day to meet your CEO. It's an, opportunity, a privilege to see you all that day as well. And we have a lot of things, to discuss, to unravel that day. We have lots of surprises for you all. So do not miss that day. Ewa get ready for blogging o. Ẹ̀yin ọmọ mi, ẹ má wojú wọn mọ́. Kò sí nǹkan tuntun mọ́ nu blogging wẹ̀ rí. Àwọn recycle blogging. Blogging tó ti blogging ní 10 years ago. Wọ́n tún gbé wá kò wá já ọmọ mi lójúmọ́ bọ̀ ọmọ mi kan wà ń ta solo wọn ọmọ ayé. If you don't know her, go and follow her. Ọmọ ayé wá ọmọ yẹn ó baddest ó wicked ìmọ̀ bí wọ́n ti rí wàhálà èmi kan máa tó bí pé ó ṣó pé ò kì í ṣe ọmọ ọ̀run nǹkan tó ń kó jáde yẹn ò dáa ó gbé màmí òrìṣàbùnmi kan jáde láti inú Amẹ́ríkà ọmọ ní àmàmà láì ṣe pé ìṣòṣà kí lè gbé sórí ìṣe girama níyà àbí single mother kí leléyìí wọ́n ń bó ṣe dìre ojú wọn wá lè kọ́kọ́ báyìí bí ìṣòkò tí alẹ́ àgbẹ̀dẹ àti ẹ̀wọ̀n kọ́lọ̀ tó ṣe kọ́lọ̀ ọwọ́ wọn dàbí kọ́lọ̀ àwọn ará Gambia Uganda àmọ́ fèsì ojú wọn wá dàbí ti Nàìjíríà ẹ máa wọn lóhun tó mọ́ ń jóná pátápátá gbogbo àárín ọwọ́ wọn ti la bóyá ó fàyà ni bóyá ó fàlà ní ìtì ẹ̀ mọ̀ wọ́n wá dúró bá àwọn náà dàbí Michelin Jokosuna àwọn pàdé yewe nù ọlọ́yewe ò léèyàn lára ká má parọ́ wà láìṣẹ́ ló yẹ kó lọ rẹ̀ jókòó jẹ́ nígbà tí Láfúnkí ọmọ rẹ̀ gan bẹ́ẹ̀ sọ ẹni bá rí ọtọ́ ọ̀sá gidi wọ́n ti mọ̀ pé ò lè rọ́rọ̀ gbọ́ because Láfúnkí tí ẹ ṣe dáadáa ń bẹ̀ wọ́n o ẹ má bínú pé it's getting darker o ìrora rìn lọ jẹ́jẹ́ mìíràn kéyìn láìkí wàhálà ìsìn láìkí kí mọ́ dá sọ́rọ̀ ẹ jọ o wá bí ọmọ mi ò sára nǹkan náà kí sìn yìí kí ní tẹ́ fún mi lẹ́ẹ̀kan dà wàláì ayé ń bẹ́nu tí mo wà ìbásídì ni mo ti ń jayé lé ní yìí o ayé tẹ́nìkan ń yọjẹ́ tẹ́nìkan ń yọjẹ́ ayé tẹ́nìkan ń yọjẹ́ lẹ́nìkan ń jésù àbí ẹni ń jẹ̀ṣù ayé kan ń bẹ ní Bàsídì nàbí kẹ́mórí ayé kan ń bẹ ní Bàsídì nàbí kẹ́ ọláì wọ́n ránṣẹ́ pè mí o ọmọ wọn nú ọlá ló ránṣẹ́ pè mí o àwọn tèmi ní Bàsídì ló ránṣẹ́ pè mí o Àbíkẹ́ Bàsídì orí mi ò ní burú láéláé àní wọ́n ṣẹ̀ṣẹ̀ yá jù wọ́n lọ́nà o wọ́n ṣẹ̀ṣẹ̀ yá jù wọ́n lọ́nà ìtẹ̀ tó bẹ́yẹ ẹ bá ń tọ́ náà ọlẹ́ẹ̀lẹ́ ìtàkẹ́rẹ́ o àní wọ́n ṣẹ̀ṣẹ̀ yá jù wọ́n lọ́nà o Àbíkẹ́ kan fún jùlọ rẹ̀ máa bá mi jó gẹ́gẹ́ ayé wádà yé nìyàn Àbíkẹ́ o wọ́n ní ṣọpáṣọsẹ̀ kó jójó àlábìkẹ́ o ẹ wọ bùbá ẹ wọ ṣòkòtò ẹ wọ tàkàdùbí ká lọ tẹ̀rí yàtì
Mọ̀mọ́ ewé wà láyé kẹ́kọ̀ọ́ ń fún wa o. Mo miss yín o. Àti ẹ̀gbọ́n orin gan tán play bóyá orin àwọn ará ọ̀run ni àbí táwọn ará ayé. Akọ̀rí pé mọ́ mi mú jó yẹn bí ijó ègùn ni. Gbogbo ẹsẹ̀ tí mọ́ mi ń dàpọ̀ ń tí ẹ mọ́rújó tí mọ́ mi ń jọ pé kí ló dé mọ́ mi. Orin Nàìjíríà náà kọ fún yín kí ni wá dé tíjó yín wá ń wọlé bàbí táwọn ará India. Ẹ kàn ń dẹ ẹsẹ̀ pọ̀ yẹn rá gbogbo ẹsẹ̀ wà láìwọ́ náà láyìn yẹn bára sí. Ìdí tá ń fi hùn. Ṣé pé kí lọ́mọ kọrin Ọlábísí Àyìnkẹ́ màámi o wà láyìn lọ́mọ kọrin ìdí ẹ̀mọ́rù ìjọ tí mọ́ mi mú yẹn nígbà tó kọrin mọ́ mi kọ́kọ́ mú gbọ́dọ̀ báyìí mo nírú ẹsẹ̀ wọ́n wá ní mọ́ mi ń dàpọ̀ yìí torí Ọlọ́run tí ẹ bá ṣe pé náà fún kí n ní onójòrò lọ́wọ́ ṣé kò yẹ kó ti gba àwọn alákróbàtì fún mọ́ mi kí irújọ́ yẹn tó dé pé Kàfáyà dancer láti Nàìjíríà jọ wá kọ́ mọ́ mi ní dancing step mọ́ jẹ́ kí mọ́ mi wọlé bígbà tán kọ́ ọmọ máa bọ̀ fún mi láyọ̀ máa bọ̀ kí o múlù méjì kí o jókòó wá ẹ̀yin dúró rèé dúró ọwọ́ tí mọ́ mi gbénu bígbà tán kọrin àwọn orin ìbílẹ̀ ìjọsìn yẹn ni mọ́ mi fi mú jóhùn wọ́n dá padà wọ́n tún gbé wọlé wọ́n tún wọ́n dẹ̀ dúró gbọ́n gidi ni lójijì mú ní mọ́ mi kí ló ṣe tẹ́ ṣe báyìí ara yín mọ̀ yí pọ̀ ṣé torí wọ́n rí yín kóbò yìí náà ni àbí kí ló wá dé tára yín wá yìí yà báyìí nígbà tí wọ́n ń kọ màkósà tẹ́yìn wá mú ìjọ Musiliu láyé bá ti ń dà àbí kẹ́kọ̀ọ́ máa bá wọn jí ọ̀pọ̀n àpò aláàtì tẹ́wàá mú tẹ́wàá tì í bọ̀ wá láì ti fi rẹ́gò small blues yín fúnra ara yín ìmọ̀ o àmọ́ ẹ̀ bá rẹ̀ gbà wọn tí wọ́n ń jó pé ẹ bá wa trade mọ́ mi bí tó máa dá èmi láìkì mọ́ mi gan tó wá jẹ́ pé mi náà gbé sísí mi fún màá ní mọ́ mi tó bá ti gbé wọlé báyìí ẹ kárí 1 2 3 ẹ ṣe báyìí bó jẹ́ kẹ́kọ̀ọ́ máa dédé ṣe báyìí ẹ má yí padà o ẹ mẹ̀ntẹ́ ní ẹ bẹ́ẹ̀ kódà kẹ́rù má bà yẹn fílẹ̀ bẹ́ẹ̀ wọ́n bá yọ wọ́n tẹ̀ sí mọ̀ pé orí ìgbàlódé náà ni ó sì ń lọ bẹ ṣe ń ṣe yẹn báyìí wọ́n lè ní pé bóyá ẹ̀ ń jó máa ní pé kí lè wá ń jó òun mọ́ mi ẹ̀kọ́ mú gbogbo ẹsẹ̀ dàpọ̀ kòjọ́ tí Yorùbá kòjọ́ pé ìjọ disco àfi bí ẹni pé lọ́n dáǹsì sílùú àwọn ará Gambia lọ́hùn pé ẹ sì pera yín Yorùbá tó kún bọ̀ náà pé ìkíkí lè tẹ́ dẹ́sẹ̀ rú bá anyway wọ́n jọ tún sọ̀rọ̀ lọ́bẹ̀ wọn mọ̀ mí Polodi ti analyse gbogbo ọmọ òun great analyst ló yẹ kó mọ̀ pé Polodi ìmọ̀rú oyè táwọn fún ẹ jẹ́ o ìmọ̀rú àwọ̀dù tán máa fún ẹ o you are such a great analyst you are so good at analysing okay mi ìyá rẹ̀ yìí ní sùúrù bó bá dogun bó bá dìjà kó dìjà kéyìí dìjà kí bọ́ọ̀lù wọ́rọ́ èjì ọláì ìdàrú ni ìdàrú dàpọ̀ ní ẹ̀mọ́kọ́ shift ìdàrú dàpọ̀ kó fọ́ lójú ó fọ́ lójú àmàmà fọ́ lójú àmàmà ni màmá yín ẹ má gbédé wájú ẹ̀ níyìn iṣẹ́ fẹ́ mẹ́ni jẹ̀bi ìfọ́ lójú ni fọ́ lójú àmàmà ìlera ni wà láì àwọn múra burúkú àbí ìgbà tó tún ṣe ìjọba dé àwọn kan tún wọṣọ burúkú mo rò pa yúnífọ́ọ̀mù ibi iṣẹ́ ni wọ́n wọ̀ ìjọba dé democracy ìmọ̀ bí táwọn yẹn ti lọ rí aṣọ yẹn ọwọ́ ẹ̀yìn lọ́dọ̀ Rupiano ni wọ́n tó sìn Rupiano onípátá costume Halloween ni aláya àwọn ọmọ mi tí mo rán lọ ẹ ṣe dáadáa torí mo dìdí ìbẹ̀yìn pé ẹ bá mú ẹsẹ̀ bọ́ra ń bá mú Rupiano jáde Rupiano ti díù fún lagatin mi wà láì gbogbo wa Rupiano lọ́wọ́ yìí ó yẹ kó gbé lọ sí respite ní kó lọ bá àwọn ọ̀rẹ́ rẹ̀ tó kù sí ẹ àtàwọn ọmọ mi onírọ́nà wọn gbọ́mọ lọ́wọ́ mi ọmọ mi rè bẹ́gbọ́n mi ṣe é ní ìgbà tẹ́ ẹ ní jókòó ara yín jẹ́ eléri ibú ni yín bẹ́ẹ̀ ṣe máa fẹsẹ̀ palẹ̀ eléri ibú káàkiri orí íńtánẹ́ẹ̀tì nù ìgbà tí íńtánẹ́ẹ̀tì Google bá mi ifá tó ń wẹ́ni tó máa kó lẹ́gba ó yá mú third born ẹ̀ ó yá wẹlẹ́gba wòyí ó lé mi Abike Jagaban first born Google ó láṣàbí ó ní second born Google ó lé lérí ibú tó wá ṣàyànjú ràn which is third born Google òun ni ibú kíjèsè lérí ibú ó yá fọmọ rẹ̀ kó lẹ́gba wòyí ó yá sọmọ rẹ̀ di Holyfield àti Tyson ìfàsọ sára wọn ó yá jẹ́ kọ́mọ kúra wọn lẹ́sẹ̀ ọlọ́run Google ò náìsì rárá ó yẹ jáde ní bá mi Google tún pé àwọn ẹ̀yin ọmọ mi Àbíkẹ́ Àkànbí Google èmi ètí ẹ̀ máìdì pé Google bá mi ẹ̀yin rẹ̀ fi mí joyè yìí máìdì kí n jókòó bí àsọ́gà tó wá ṣe jẹ́ páwọn ẹni ibi lẹ́fẹ́ kí n mọ̀ bá wí bí ẹjẹ́ kó tó sẹ́gbẹ́ ẹ̀mí ká bá wọn wí ọmọ tó bá ṣe jàtìjàtì òyà ni ó jẹ́ tó bá dọ̀la ẹ̀jẹ̀ ká ṣe fẹ́ tí a aládùúgbò àríkà èmi bẹ̀wọ̀ ọlọ́run ọmọ tó fi fẹ́
tí ó ṣe fún èmi jẹ tí ó ṣe fún bàbá jẹ Ọlọ́run Àbíkẹ́ ó burúkú jù ìbáwí fáwọn ọmọ aláìgbọràn ni ìǹgẹ́ tó fara mi láti jẹta mo ní kí ló wà dé báyìí bó náà ti ń kọ́ àwọn àbànà burúkú yìí wọlé kí ló dé ṣé géètì míì tó tún já wá sílé ayé yìí ṣó tún yàtọ̀ ni torí mò ń láti mọ ibi tó ti sọ gbogbo àwọn àbànà àwọn òṣìṣkò ìdọ̀tí àánú àwọn yìí míì mọ ibi tó gbà wọlé o nígbà tí ẹ ṣe pé wọ́n dá sàlátù lẹ téèyàn kan múra tó wé tọ̀ báànù tó wọ slippers náà pẹ́rẹpẹ̀rẹ níbi ta tó rọ jẹ tó wọ yẹn lọ sáàrin mọ̀rọ́fà ẹni tó pe patí pàápàá black lòun wọ̀ wá àmọ́ ìdí tó ṣe pé black bóyá wọ́n fi ṣe bouncer ní tẹ́yẹ wọ́dà àmìyà black ọmọ mi ní $20 làwọn fi wọlé o wọ́n ní tán sọ pé kò sówó mọ́ láìkí ọmọlà fún kì yẹn gbà mí ilé tẹ́sí lójú tán tó dẹ̀mọ̀ kó ti ṣe pàdé mi rí wọn ká bó tiẹ̀ kọ́ sọ tòótọ́ ó jẹ́ kí n gbóṣùbà fún pé yín sì fún láìbì tó máa fi wá sí pàtí mi wàrà ìmọ̀ ibi yẹn fúnra ara mi lọ sí Baltimore pé òkè ìyá aráyé Baltimore wàrà ìhà ọ̀wà ìdí tí mo sì fẹ́ kó ṣe wá ni pé ìfẹ́ kó wá fún orientation ni wọ́n máa ń pè dressing orientation ìfẹ́ kó wà ń bẹ̀ pàdí ni wá yéèpà pàdí ni wá Àbíkẹ́ pàdí ni wá láti ilẹ̀ if I marry taxi driver you don't care if I marry taxi driver you don't lè kí ẹwà láyé tó wà Àbíkẹ́ ni yóò àmọ́ ìfẹ́ kó wá fún nǹkan tó ń pè ní orientation training ní jẹ́bẹ̀ mo láìkẹ́ torí pé nísìn o ti ń change díẹ̀díẹ̀ lẹ́ẹ̀díẹ̀ ti change nísìn àlejò roll ọ̀rẹ́ mi Àbíkẹ́ on a normal day orí bí ṣe máa ń fa lẹ́ẹ̀dì mi ní lẹ́ẹ̀dì ni ìmọ̀ ń bu ni alẹ́lẹ́yẹ ìṣètẹ́ fún ṣetá ní wúrà ìsìn fàbí tìyá lóde Ìbàdàn ìṣe mọ́ yín ó pa lórí ó ṣàlàwọ̀ oníbàtà ski láṣì ovleria mọ̀mọ́ ò láwọ̀ chameleon ó ti ń ṣàlàwọ̀ àwọ̀ rẹ̀ gan ti ń di kíni ti ń di multicolor bí ọ̀rọ̀ àwọn ará Òdùmọ̀ṣù ṣe wí mo gbọ́ rí ìbúyàn ó nítorí ẹnu yé búyàn ó ẹjọ́ torí Ọlọ́run nǹkan bọ́ta ni pé kí n wá dẹ́fẹ̀ lẹ́pẹ́ ẹ bá ra àǹkárá mi o ẹ jẹ́ bẹ̀yìn wọ́n ṣe ní mò ń bẹ bá mi wà sí pé ẹ jẹ́ mọ́pàgbé September 9 ọmọ yín Jagaba ìmọ̀ ṣe bẹ́ẹ̀ dé bá mi Àyìndé wá sí ẹ jẹ́ polówó mi o ẹni bá súnmọ́ ni náà ní tọrọ nǹkan lọ́wọ́ ẹni kí ní ṣe mí sì wà lè bá Àyìndé pé ẹ jẹ́ bá ń sọ fún wọn o ọmọ yín Àbíkẹ́ Jagaba ó ṣe bẹ́ẹ̀ dé ní September 9 bá mi Àbíkẹ́ ẹ̀yin ò gbọ́ bó ṣe ń kí mi náà Àyìndé olú ọmọ ó ní Sept ní kí n kí ẹ Àbíkẹ́ Adé ó ní Jagaban ó tún ní kí n kí ẹ àwọn aṣọ táwọn ní mò ń ṣàtàṣe yìí ṣe wá ní ṣàtàṣe èèyàn tí yàn ń ṣàtàṣe lọ́wọ́ ẹ̀ tó dẹ̀ rántí ẹ tó ń kí ẹ tó ń pí ẹ ní gbèjègbèjọ tó ń sọ pé Àbíkẹ́ ní kí n kí ẹ Àbíkẹ́ Adé Àbíkẹ́ èmi Àbíkẹ́ Àyìndé l'Àbíkẹ́ Jagaban kò nídìí kó patronize rẹ̀ àbí kó bẹ̀rẹ̀ rárá bàdá ìbá mi ní bí ìbá fún má ti ẹ̀ ń sọ fáyìndé gbà mí má lára jì owó tí wàá náà ìdá padà ní tí má ti ṣètò ẹ̀jẹ̀ bá ń kówó mi padà bó ṣe wà náà nìyẹn ọmọ náà mọ́ ń yọ̀ sí bàbá rẹ̀ lọ́rùn mi yé yín kéṣẹ́ bá gbọ́dé rẹ̀ mo lè ní ọ̀rá jì kí tó lọ lé ní $1,000 ní màgbà wọn ní Àbíkẹ́ kò sí nǹkan tó bèrè sí mi ní fún ọmọ ní ẹ lọ́wọ́ mi anytime any day lọ́jọ́ kò fowó yẹn ṣàyẹ́ sí mi tó wá lọ màá tún ṣe fún ẹ return money ní kò bá nǹkan kan dé wà ẹ tún fi yún bú mi tó bá dọ̀la yẹn tún kọ ẹ̀yẹ ibi tó nífẹ̀ẹ́ mi dé nìyẹn o yóò sọ fáwọn tí ń gbowó ni pé wá $1,000 tọmọ mi kó lè bá ń kó fún padà o ìtùbọ̀ àfi 2,000 kókó di 3,000 ẹ̀ gbọ́ abẹ́ gbọ́ ìfẹ́ ló ń jẹ́ bẹ́ẹ̀ gbàgbé wo iṣẹ́ rẹ̀ àní òòṣà tẹ́mi máa ń sìn ní ẹ bá ti sọ Ọlọ́run tán màá tún sí Àyìndé wá sí torí pé bá èmi Àbíkẹ́ ni mo fẹ́ràn ẹ̀ dénúdénú Ọlọ́run ẹ̀wọ̀n kéyìn níyà ìzì ní bàbá mọ́ lẹ́yìn Ọlọ́run lẹ́yìn àwọn ọmọ mi Àyìndé ló tún kan yín mọ́ wọ́ṣìpù ẹ̀ ni mo fẹ́ràn ẹ̀ débẹ̀ ni o torí òun náà kọyán mi kéré ẹ ṣáàmọ̀ àwọn alágbà tí ò bínú wọn lọ́mọ ẹ̀ máa ń pọ̀ jọjọ ní so Àyìndé ò bínú á pọ̀ lọ́wọ́ á ti pọ̀ ju yanturu ní wọ́n bá wọn mọ́ anybody kí wọ́n á ṣe gidi ẹ máa sọnù yẹ̀mí ò rán yín náà ànírú àtàṣẹ́ tèmi máa ṣe mo fẹ́ kí ìyá yín náà lọ ṣerú ẹ̀ kẹ́tẹ̀ orú yìí tẹ́lẹ̀ fi gbà wálé ìyẹn bẹ́ẹ̀ ta ló kan ẹja mi tán rupiano ìyẹn ìran òwòwò obìnrin tó bá kíláàsì tó beautiful wọ́n ní kódà tó bá ṣe kí ni kó ràró palẹ̀ àwọn ọmọ mi sharp shooter
olójú mẹ́jọ lágbárí wọ́n wá ń da wọn kọ́ ọmọ yẹn pretty man bó ṣe rí àwọn ọmọ tó máa ní insecurity tó ní inferiority complex ọmọ believe pé táwọn bá wà ní wòwò bí kan wọ pátá fún rọ́bà sábẹ́ aṣọ tí wọ́n mọ̀ fi ń jó ballerina costume àwọn aláàlóhun ìyẹn mọ́ rò pé bóyá àwọn bọ́ìsì orí òun àti ẹ̀jẹ̀ ìdí tó fáàmù yìí tí ẹ mọ̀ pé díyẹn ò fáàmù ẹ lọ wá pé ẹ̀yẹn pé díyẹn ò fẹ́ mù rárá ìdí nǹkan ti ń sàn ẹsẹ̀ rẹ̀ tí wọ́n dàbí akẹ̀tẹ̀ ẹ mọ̀ tí wọ́n yàn wá ti kẹtàn tán ti dóyàn kẹtàn tẹ́sẹ̀ yàn ò straight dáadáa mọ́ àwọn ọmọ mi máa ń bá wọn wí ni pé àwọn ọ̀run wọn bá gan wọn tí wọ́n bá dàbò ọmọ yẹn mọ́ ní romanticism ni láì ṣe pé kí ni ó gbé wá látọ̀run ni bí yẹn bá ti ń rìn ó máa ń rìn bí kúnlẹ̀ káàsán nìyẹn ru piano ẹ rí pé nígbà tó dúró nínú aṣọ yẹn ó kúnlẹ̀ dúró ni kíyàn kúnlẹ̀ dúró àwọn arúgbó ọjọ́ Ọlọ́run Abike ẹnu mi kò má pa mí o kọ̀mándà ẹnu mi kò lè pa mí ani ẹnu mi ó pa mí tí ó pa mí sí lọ́jọ́ pàlẹ́ pa mí tí o ebú èsì dùn mí mi mọ́rú ọmọ Ìjẹ̀bú tèmi yìí jẹ́ ọba bù mí ìníyà ìsìn ní bàbá ẹ mọ̀ pé kò lè dùn mí torí ẹ̀ ń gbà tí mo rò ń forí ibú Ayọ̀ọ́lá ní yíṣẹ́ mi sí mi tó ní òun ó pa mí múná ẹ máa wọlé eléré ibú tí ó pa yan ọmọ bàbá búdọ̀gì ọmọ bàbá pídófàìlì eléré ibú tí bàbá rẹ̀ ti fi karòdì rẹ̀ kó tó kú ẹ̀rí bó ṣe ń jó bí olórí burúkú àṣànà àti láàrin pátí obìnrin rẹ̀ kan wá máa bọ́ bàtà láàrin party. When you're supposed to dress up like a lady, you don't take off your shoes to dance, girl. Kí ni bá lí ọ ẹ̀mí òkùnkùn ló ṣe wá àti oriented snapping ní lójijì lẹ́yìn bọ́ bàtà lẹ wá bẹ̀rẹ̀ jẹ́rí ibú bí ẹ pé wọ́n ṣọdún Ọ̀ṣun fún yín lẹ́ ń fẹsẹ̀ pátẹ́ lẹ́ ń palẹ̀ síwájú lẹ́ ń palẹ̀ sẹ́wọ̀n pé kí ni ṣàwọn ìtàn ṣe jazz kí ló ṣàwọn jazz àwọn ọ̀dọ́ tíyàn kí ni ṣe yín disgusting bitches kí ni ṣe yín kò dẹ̀ sọ́kùnrin gidi ǹjọ́ pàtí Abike Jagaban àwọn boys máa wọ́n sit wọ́n máa wọ́n stand by àwọn ọmọ mi tó sexy tó trendy bí Abike bí ìyá wọn ẹ̀jẹ̀ ń yẹ kó ṣòdà mi kan rà àwọn ọmọ mi tó sexy tó bad tó pretty bí ìyá wọn wọ́n máa wọ́n sit àwọn boys náà wọ́n máa wíǹkì wọn àwọn boys tí wọ́n dọ́ṣọ̀ ní tán wà dóébù àwọn ọmọ mi bí id nova ọlọ́bí ọ̀lára wọn ọ̀lára tẹ̀. So pretty, so handsome, so beautiful. I mean, those boys that you call beautiful, you don't qualify them as handsome. They are actually beautiful damsels. They are boys, but they are damsels. I'm going to tell you, let's show you somebody is charming. Okay, what charming? I'm going to tell my wallet with baddest charming smile. Take time girls go by with, hey, yo, dude, why you help to? I don't know why you help to, babes. Kawa whiskey ara wa lọ leni wa lai ba se mo scoop ara wa butter nu nínú hall un ẹ mọ̀ pa àwọn ọmọ mi tó wà palatable ni kò ṣàn chai chat tí àwọn ọ̀dọ̀ tí anu irú àwọn olórector àwọn fake pastor yín lè jẹ́ káwọn yẹn fọwọ́ kàn mí ẹ rí ya yín ni àwọn kan ni mo mọ̀ kárí yìí ní tú color yín lè ṣàlàwọ̀ láyé mi yín lè ṣàlàwọ̀ nígbà tí n ṣe rupiano Madam Rupiano onípàtà fún rọ́bà lábẹ́ ballerina outfit ọmọ mi polo dídì kódà ní ọwọ́ aláìmórí tó gbé síbẹ̀ pé $12.99 ìbàdí àwọn ọmọ ni máa ní àbí wọ́n ṣe máa ń ṣe náà ní ìsìn wá búyàn wà láǹkárá ní wá polówó àǹkárá ní wá polówó mi ò bá ti já wá o àní ẹni àǹkárá mi báwo rí ẹni kò mí àwẹ̀ ẹni àǹkárá mi báwo rí ẹ̀rọ ní àwọ̀ rẹ̀ ní wá ṣe mi ò bá ti jà wàrà yìí bá ti jà wà anybody mọ́ sọ mi lórúkọ ẹ ṣàmù ní má bá kí mi ọ̀rẹ́ jẹ́ gan bí aláìgbọ́ aláìmá kí wọ́n jù bẹ́ẹ̀ ń kí yín ìwà kì í kọ́ ṣe gbọ́n bí aláìgbọ́ yín kì í tí wàhálà yín fún láfúnkì láṣọ kan yín sẹ́ǹdì ẹ̀sìn bọ́ tí mo kì láfúnkì lápís látìrẹ́yìnrò èèyàn mi náà sì ní ẹ̀ ṣáwó mo láìkẹ́ tó ló sọ tó tọ́ bẹ́ẹ̀ pé Jagaba èèyàn yìí wọ́n dá ọmọ yẹn mọ̀ káàkiri olóyìn mi gan mi mọ̀ kán dá mi mọ̀ káàkiri àgbáyé mo lọ sáàrin Ìjẹ̀bú Òde mi títí lọ ṣògùn ogun yìí náà ní nǹkan ogun yìí ni sókó tí alágbèdè ọ̀rọ̀ àbí
Abike Jagaban ń jẹ́ bẹ́ẹ̀ òrìṣà bù mí èmi náà ni gbogbo ẹ̀ látò ṣàwálà mo burú mo bá lọ mo gbọ́ láàrin Ìjẹ̀bú Òde ọjà Ìjẹ̀bú ọjà alẹ́ mo ń gbọ́ Aunty Jagabans mo kọ́kọ́ rẹ̀ wọ́n ní kí mo gbọ́ òun Aunty Jagabans mo bá wẹ̀yìn láàrin ọjà àtàlẹ́mí ẹ̀yin náà tún mọ̀ àǹtí oníwàhálà ìbámu yín we know you so well ó ní bóun ṣe ń ta gàrí ó ní tóun ò bá tà rárá òun mọ̀ bẹ Ọlọ́run ní pé Ọlọ́run jọ bó jẹ́ 200 lòun máa tà kóun lè ra dátà kóun fi wà Abike Jagaban jọ bóun pèsè customer mo ní are you kidding me ó lóun dá yín mọ̀ láàrin ọjà o I'm telling you I was shocked ibi tí yayin popular dé ní sìn èyàn kan sọ pé àwọn fẹ́ fọwọ́ gbògo ràwọ̀ àwọn fẹ́ fọwọ́ gbògo òṣùpá ìyẹn ìrẹ́ni tó dọwọ́ gbògo òṣùpá rí tó borí àfẹ́tọ́wọ́ rẹ̀ ó bá jóná ẹ̀rẹ́ni tó dọwọ́ gbògo ràwọ̀ rí àfẹ́tọ́wọ́ rẹ̀ ó bá ṣe kíni tí ó bá rọrùn lójijì wàhálà yóò kaṣọ àyàbẹ̀ pé nu óvùnù ló tọwọ́ bọ̀ ni á jóná bí ọwọ́ ìyẹ̀wé ńgbà tán dó òróró gbóná sí ìyẹ̀wé lọ́wọ́ àwọn ayé náà rọ òróró gbóná sí ìyẹ̀wé lọ́wọ́ nàbí tó ti ń sọ kàtìkàtì tó ti ń bá yà wọn mo tún láìkì làfúnkì lẹ́nu làfúnkì nígbà tẹ́ sọ pé Jaga sexy bá yí ọ̀rẹ́ rẹ̀ Jíbíkẹ́ ìyàwó alágbèrè olórí ibú ìyàwó tí ń bá yí ọkùnrin jẹ́ ó ní ṣe bẹ́ẹ̀ sọ bẹ́ẹ̀ pé mi náà gbọ́ mọ àlè fọ́bọ́ ẹsẹ̀lú ìyá ni mo gbọ́ ni ó dá sí rọ́ọ̀fù ó ní mo gbọ́ Làfúnkẹ́ Ọlọ́run I love you for that nítorí o ti ẹ̀sọ́ tòótọ́ ń bẹ̀ òun náà for the first time ọkàn mi fẹ́ yí padà sí ẹ fẹ́rẹ́fẹ́ pé o ti ẹ̀sọ́ tòótọ́ fún yèwé pé ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ bá yé mi jẹ́ sọ pé mo gbọ́ mọ àlè fọ́ba ìyá yá yí gbogbo àwọn èèyàn tí yabayé rẹ̀ jẹ́ ń kọ́ ní Dublin látòrí mọ́ mi dúpẹ́ Godwilly Kúdídọ́lápọ̀ Yésù fún gbogbo àwọn tí ya ti bá tí wọ́n jẹ́ BJ ìyá Níkẹ́ ìyá kílé wà sọ sí gbogbo àwọn yìí hùn tẹ́ pé ti Àbíkẹ́ kò yẹ kó ṣe bẹ́ẹ̀ fọ́ rẹ̀ wà láyín ṣe bẹ́ẹ̀ fọ́ rẹ̀ mi bọ́rẹ̀ mi báyìí yọ lórí ibú yìí tún ṣe bẹ́ẹ̀ fún like 1 million times bí ṣe mọ́ ń sọ yìí lè feel remorseful rárá lórí títọ́mọ eléré ibú aláyìíníkẹ́ aláyìínípadà onídọ̀tí onírọ́ tí ń jẹ́ Jíbíkẹ́ bá sí látàní ọ̀làdé ìran yà láyà gbogbo yìí ìmọ̀ ẹni tó fẹ́ràn mi tán débi pé mọ̀ ẹni tó hate mi tibitire ládádé ayé kí wà ń tèmi ìjọba ti dáyé láti gbọ́pọ̀ rẹ̀ méjì ń jà kí wà ń tèmi gbà tí ẹ ṣe pé last one tí mo bá jà ọ̀rẹ́ tí mo sórí ibú àmọ́ gbogbo wọn ti wọ̀n gáàdì bá pé ọmọ Àbíkẹ́ ń wà láì ó sán lórí àmàmà ni ẹ má jẹ́ àlọ́tọ̀ wà láì ó sán lórí ó crack lórí lóòótọ́ kò sì fi parọ́ ìgbà tí yàrá pé òun ò tàmọ̀ yá lòun ṣe kọ́mẹ́dì ìwà ńláwó olóṣì bíi titun fúnnù bẹ́ẹ̀ ló ń ṣe bí ajírẹ́bí lórí iṣó wọn ní kí ló ṣe yín màá mi láwọ́ báyìí láti bẹ̀rẹ̀ ṣó yín ìgbéraga ló máa ń ṣe yín láti bẹ̀rẹ̀ ṣe máa pé stop the fuckery ọ̀wúgògògògògù kí ló dé tẹ wá ń parọ́ sí pé yín kọ̀mẹ́díà lọ́sàn gangan pàtẹ́ni pọ́jà òtàmù ẹ wá lẹ́yìn kọ̀mẹ́díà kí ní ṣe yín ṣe mọ́dádù kẹ́kẹ́lẹ́ òun ní yín àbẹ́yìn jẹ́ bàbá sùwé àbọ́pẹ̀bẹ̀ ní yín láti ilẹ̀ tá mọ̀ yín tẹ́fi pẹ̀lú ayín kọ̀mẹ́díà ṣé Jẹ̀bú ní yín àbẹ́jẹ́ Julius Agu fi kọ́mẹ́dì bẹ̀rẹ̀ so ẹ má change kíní máwọn ọmọ mi lọ́wọ́ ìgbéraga lẹ́ fi bẹ̀rẹ̀ ṣó gbogbo yàn ló mọ̀ yín pé má sọ pé stop the fuckery ẹ mú lágbájá you block kí ló dé tẹ wá ń parọ́ ńgbà tẹ́rí pọ́jà àtàwọn tẹ́ sọ pé yín kọ̀mẹ́díà ń ṣe kọ̀mẹ́díà tẹ́ bá fẹ́ láwọ́ lóní dọ̀tí ọ̀nà dọ̀tí ẹ̀rí pé Láfúnkì dá yín lóní òun ò lè láwọ́ lórí iṣẹ́ tó lóun ṣì ń wọkọ̀ mo sì bá gbàdúrà bó ṣe ń wọkọ̀ wà láì yóò rọkọ̀ nínú kọ̀ndíṣọ̀ tó wà bóyá jẹ́ pé Google rẹ́gísítà rẹ̀ àti nọ́mbà 5 tó wà á rí ọkọ̀ tó lóhùn ẹ̀ kò ní ọkọ̀ pé ò tí ẹ̀ parọ́ yẹn wà láì ń bẹ àwọn ọmọ ayé kan bẹ fàdúrà sí ó rọkọ̀ bó bá kù díẹ̀ gọ́tọ́ kò wà wá máa wọ́kọ̀ gidi fún ẹ tó dọ́ṣọ̀ ní àwọn ọmọ èjè wọ́n dóyàn dànù alẹ́ ni tí èjè mẹ́mbà bá gba ọkọ̀ lọ́wọ́ ẹ̀ ẹni yẹn kò lè rí ọkọ̀ ẹ̀ mọ́ torí àwa mọ ọkọ̀ tọ́jú ẹ bá gbá ó ń tọ́jú ọkọ̀ Àbíkẹ́ ń ṣe bẹ̀ fọ́kọ̀ àwọn ọmọ èjè wọ́n mọ̀ gbà tẹ́bí ń fọkọ̀ wọn ò jẹ́ yájú sẹ́bí ọkọ̀ àníyàn di dandan a ní láti pẹ́ lọ́ọ̀dẹ̀dẹ̀ ọkọ̀ àwọn ọmọ èjè wọn ní láti pẹ́ lọ́ọ̀dẹ̀dẹ̀ ọkọ̀ obìnrin tó bá ń tọ́jú ẹni tó dẹ̀ tún ṣẹ̀yìn àní tó dúró takọ nígbà tó ṣòro àní ó di dandan ó ní láti pẹ́ lọ́ọ̀dẹ̀dẹ̀ ọkọ Àbíkẹ́ ń tọ́jú ọkọ ó ń ṣebẹ̀ fọ́kọ àlóró yẹn fọ́kọ ó ròkà fọ́kọ ó má bàtẹ́ bí gbàkọ Àbíkẹ́ ò jẹ́ yájú sẹ́bí ọkọ ó ní dandan mo ní láti lérè tí mo lè jẹ o mo ní láti lérè tí mo lè jẹ àrùn yín wà láàyè ẹ̀yin gangan lẹ́wà bítà ẹ̀yin gangan máa wá envious o ẹ̀yin ló yẹ kán pàdé àdé pé
wàláì ẹ̀ heavy ọmọ Àbíkẹ́ yìí pé ẹ lọ wo gbogbo history yín jọ́ tẹ́tílẹ̀ ti bẹ̀rẹ̀ show ayé wo lẹ jẹ tó dàbí ìtẹ̀jẹ̀ recently látìgbà tẹ́tí ń pariwo orúkọ Àbíkẹ́ Jagaban àwọn ọmọ olóríire wo lẹ pè tán fọ oríire wá sínú ayé yín débi pé àwọn ayé ń celebrate yín ìjọ òun náà ṣe birthday fún yín rí bí ẹ ti ṣe 50th o ẹ ṣe 51 52 títí lórí 55 àmọ́ rẹ ní celebrate yín gbogbo ọjọ́ ayé yín rí kò sẹ́ni tó fẹ́ bá yín ṣe kò sẹ́ni tó fẹ́ reckon pẹ̀lú yín ó ṣe jẹ́ pé gbàtẹ́ bẹ̀rẹ̀ sí ní bú Àbíkẹ́ Jagaban òkìkí yín wá kàn wàláì mistake tẹ́yìn èèyàn mọ́ ṣe tó máa jẹ́ débi oríire yín Èdùmàrè ó kọ́ sí yín láti ṣe mistake ẹ̀rọ tẹ́ mọ́ ṣe nú ayé yín tó máa sún yín débi oríire tá yóò fi recognize yín tó mọ́ fi bẹ̀rẹ̀ sí ní reckon pẹ̀lú yín Ọlọ́run ó kọ́ sí yín Ọlọ́run kan ló kọ́ sí yewé pé wàá ṣàṣìṣe títí wàá ṣe lọ́dọ̀ Àbíkẹ́ Jagaban jọ́ tó bá ṣe lọ́dọ̀ Àbíkẹ́ Jagaban ìjọ yẹn lòkìkí ẹ̀ máa kàn wàá dẹni táyé ń fẹ́ wàá dẹni táyé mọ̀ bó tilẹ̀ jẹ́ pé wọ́n máa mú wara wa náà ní bígbà tán fẹ́ lọ ṣọdún Ọ̀ṣun àmọ́ àwọn èèyàn ò recognize ẹ̀ wọ́n bá múra wá bí ẹni fẹ́ ṣọdún eégún ẹlẹ́gba àmọ́ wọ́n recognize ẹsẹ̀ ìjọ tó ti bú Àbíkẹ́ Jagaban wàláhì ayé bẹ̀rẹ̀ sí ní recognize wọ́n ní gbogbo àwọn tó ti bú in the past ìjọ wo láyé ṣe bẹ́ẹ̀ dè fún ẹ̀rí ìjọ òun náà pè ẹ̀rí ìjọ òun náà péjọ lórí ẹ̀rí tó sọ pé wọ́n fẹ́ ṣàjọyọ̀ fún ẹ̀rí ìjọ tó gbórúkọ tó lóríire orúkọ ọmọ alálùbáríkà sí ẹnu ni òun lèmi Àbíkẹ́ yìí sọ fẹ́ anybody pé mò ń bọ́ yìí sí ń fowó ra likes àbí follower mo kàn yọjú bọ́ta ní pé mò ń bọ̀ àpolówó àǹkárá 1.1k yìí gbowó lọ́wọ́ wọn Google ò lè sanwó mi mo mọ́ ń tẹnu mọ́ ní gbogbo gbà blogger ló pera rẹ̀ ó lè ṣàṣẹ bí bá ń gbowó ọmọ so you know I don't need it but mo fẹ́ kó mọ̀ nǹkan ẹyọ kan pé àṣìṣe tó máa ṣe débi pé oríire abúyọ ògo abúyọ Ọlọ́run á jẹ́ kẹ́ ṣe dé ní gbogbo ẹ̀yin mẹ́mbà mi àṣìṣe tí yewé ṣe ó ṣe lọ́dọ̀ mi Àbíkẹ́ Ọlọ́run sọ pé bó o bá ti porúkọ ọmọ yẹn Àbíkẹ́ Jagaban tó dúró pẹ́ Bàsírà ọmọ olówó Gàbà níjẹ̀bú Òde àfìdípọ̀tẹ̀ aṣọ tẹ máa rù ẹni bá aṣọ tẹ àrùkẹ́gun kóíkóí lọ́sọ́dọ̀ ẹ̀ lọ́bú yánganyàngan ṣe bẹ́ẹ̀ kó ń bu wà láyà yáda ẹ̀ mọ́ ó bá bẹ̀rẹ̀ sí ní bú mi ó bú mi ju bó yẹ bú gbogbo àwọn ará ẹ̀yìn lọ òkìkí rẹ̀ bá mọ̀ ń tàn lóòótọ́ ló bá dẹni táyé ń fẹ́ ló dẹni táyé ń pè ló dẹni tó ń wọ white tó ń wọ kọ́rálì tó ń wọ beige color sábẹ́ white color ní gbogbo rẹ̀ bá sì equal to white náà ní lọ́pọlọ ìyá mi wọ́n ní mọ̀mọ́ Àṣàbí o irú kọ́mú wo ló kó wá ṣe sport bra ni àbí àgbékọ́ àbí coste oní láìlọ́nù sáwọ̀ bẹ́ẹ̀ wọ́n ní which color ó ní ìsóní color that is available wọ́n ní fi gbàṣàbílẹ̀ wa lárugẹ ó ṣàmọ̀ pé ìbílẹ̀ náà ló bá dé gbogbo lẹ̀kẹ̀ ìbílẹ̀ kọ́ra ni mọ́ ń bá dé bí rẹ́ẹ̀dì níbí orange mọ́ mi ya fi bra wọn ṣe làbúnkì ò ṣe yẹn dáadáa pàdé níwà àmọ́ wàláhì ò fọ́ọ̀mù bẹ́ẹ̀ ibo ló wà ṣé ó tẹ̀lé mọ́ mi jáde ni mọ́ mi ò lẹ́skọ́ọ̀tù tó wọ̀ ẹ̀yìn wọn ni pé mọ́ mi ẹ jẹ́ ká wo ẹ̀ǹkùlé yín àti àkọsẹ̀jáyé yín kí lẹ fi kó kínní látàbẹ́ ó fẹ́ lórí pé kọ́ra kọlọ̀ ni ó mọ̀ mọ́ ó fẹ́ jẹ́ kí aṣọ mọ́ mi aṣọ funfun rẹ̀ ó ti lábàwọ́n rẹ́ẹ̀dì ló gbé jáde ọwọ́ sẹ̀lẹ̀ nífẹ̀ẹ́rífẹ̀ẹ́ra ẹ̀ ìyún sì gbé bí brown jáde mọ́ mi olóde mẹ́ta lábẹ́ white wàhálà iṣẹ́ ló ṣe Àṣàbí ó ti jẹ́ wọ́pọ̀ ọmọ Ìbàdàn ní ọ̀hún aláì àmọ́ àwọn ọmọ Ìbàdàn tẹ́mi mọ̀ bíi ti àwọn tiẹ̀ ní Liverpool àwọn ohun tí wọ́n ń try wọn kí ni wá sí ọ́ Àbíkẹ́ ẹnu mi kò má pa mi o kọ̀mándà ẹnu mi kò lè pa mí mọ́ mi jọrọ bá ń gbé kọ́ọ̀pù mi jẹ́ ń sẹ́ díẹ̀ sàn ìmọ̀ọ́mọ́ o wàhálà Ọlọ́run Elédùmarè mọ́ mi ègbọ́rọ̀ agídíhùn náà ní mi mọ̀ bóyá gbà tó máa fẹ́ múra òun ní kíní lága tí ìyẹn mọ̀ ń kọlù fún yúùsù pé mọ́ mi o ẹ jẹ́ mu díríǹkì Coca-Cola ní o ọtí yìí náà ní nǹkan ìmọ̀ ní fi ṣe mí tẹ́sà tí ẹjọ́ o so mọ́ mi Àṣàbí ń jẹ́ kí yín kó ríire ní congratulations for a successful party held in the state àmọ́ àwọn kìíní yín wọn géètì dáadáa o mo ti ẹ̀rí pàjá yín ajá ìyá àbẹ́ta lágbà ajá tó lóyún ajá wẹ̀wù oró sọ ó gbé báàgì sápá kan gidi ajá tẹ́ gbà wọn Sept ni àbí security dog tí ẹ mọ̀ mo mọ̀ pé lèyí ò lè jẹ́ from Scotland yard which yard is that one from the state kò tí ẹ yé wa somebody should come and carry their aunty there o ó dùn mí tẹ́ gbà mí ọlọ́yin bá polongo yín ẹ ti wá lọ lóru piano sakuru máa gba ẹ lọ fi ṣe MC àwọn èèyàn wá ń sá pé ru piano òun náà wá wájọ ọlọ́yin sì fẹ́ mọ̀ dárúkọ mọ̀ eléyìí ibú aláì ẹ̀yin èèyàn mi
ẹni bílọ́ọ̀gì síjọ àwọn eléré ibú ẹ jẹ́ ká mójú ń bẹ̀ meanwhile àwọn ayé àwa sì ń retí àwọn tó kọ́ àwọn adé sí hòtẹ́ẹ̀lì ní ìtòsí Oasis ọmọ tó ní bàbá róhun bẹ̀ kan sọ pé Ṣàngó ni ó pa bàbá òun sí nínú kòtò àwa náà ń dúró dì o èmi ò like fumble see o eléyìí ò like you don't dare me you don't threaten me and you know that àwọn ọmọ mi wà fúdí àtàlà wọn gbọ́ gbé mú kan jẹ mú ẹ kan sọ di pẹpẹ súpù ya Abike má gbé mú ẹ slice mú ẹ kó sínú abọ́ fún àwọn ọmọ mi ẹ jẹ́ kán fi ṣe kíni kán fi mẹ́nẹ sí lọ́wọ́ jéró àwòrán anybody iṣẹ́ lọ́wọ́ jéró èèyàn àwọn ọmọ mi máa wà nǹkan tó máa fi mú pẹpẹ súpù ẹ̀ ń tọ́ tí ò bá ti dá lójú ẹ gé mú búkì jèsè sínú àwò ẹ fi sun sàn ẹ ṣáàmù àgbéṣẹ́ rọmọ anybody o gbórí wọlé kó ṣe kíni kó má gbẹ́mí ẹ̀ jáde ló wà o so gbórí wọlé ilé ló wà bàjẹ́ àwọn ọmọ mi wà tà láti dànù jù. September 9 is a date. Do not forget to purchase your Ankara, your beautiful Ankara. Ankara tán láwọn sáàmì sí. Àmọ́ Ọlọ́run ló sáàmì sí eléyìí wà láì. After this show, I'm going to post pictures of this Ankara again, the 3 colors. I'm going to put the contact number that you guys are going to call. Puneni ni Olajide just Puneni Ibitayo you are nearly to Puneni ni ẹlẹ́sẹ̀ kúnlẹ̀ kásán awọ ruru ló yẹ kó máa pè Puneni awọ ruru ní ẹ̀rí ẹsẹ̀ ìdí ẹ̀ wá kẹ̀ látẹ̀yìn ó dà kó kẹ̀bò tó máa níyàn kẹ̀ lóbò ó wá dúró ó wá dà pẹ́sẹ̀ ṣẹ́ sísàlẹ̀ ó kẹ̀bò ìdí ẹ̀ wá yọ lábẹ́ kínní pátá yẹn pátá fún rọ̀bà tó fi ṣe aṣọ yẹn ó wá kẹ̀bò àtọ̀tọ̀ lóhùn sex shitty èmi Àbíkẹ́ bó bá jẹ́ pé kíní ní kọrin o ẹ mọ̀ ya yín náà olúpùsì olùswag ọlọ́run ẹ̀rí àtọmọ yín bá ṣe wà ó sexy kù ọmọ ni kò dìgbà tí ń bá wọ pátá àwọn ní Halloween tí ń wọ costume tí ń pé mo wọ evening dress ìtẹ́ ó wá kẹ̀ mí tán ìdí rẹ̀ wọ́n swing àṣẹ́dí òun náà kò ṣe pọ̀ pọ̀ lóye pé tíyàn bá kúrú tó bá yẹ pé ó overweight àbí overload náà máa ń pè ó máa jẹ́ kíyàn máa wọ́ ni àwọ̀ ruru afà òruru ló ti yẹ kó tó máa pè Puneni àwọ̀ ruru arúgbó ọjọ́ ó bàbá mi àgbàlagbà yèṣí ọjọ́ títí ẹ orúgbó sára ni ọmọ tí èèfọ́ tí tó ti rúgbó burúkú akẹ̀bò ẹ bá ń fi kún orúkọ rẹ̀ akẹ̀bò ṣákúrú máa gba akẹ̀bò Madam Puneni wàhálà eléyìí ọlọ́run náà ti mọ hype wa rẹ̀ àwọn amú gbogbo oríṣiríṣi kọ́lọ̀ ní mọ́ńdà bójú ń sìn amú gbogbo ayé cover face rẹ̀ yóò pé òun wọ powder ìmọ̀ bí wọ́n ti rí powder burúkú tó ń wọ̀ o aṣàmú gbogbo ó dà bójú eléyìí ìbúkúlẹ̀ kásán Adéfẹ́mi tó ní my paddy wọnú ọ̀la o wá ṣe é lò sáwọn èèyàn rẹ̀ kẹ ara ìhín rẹ̀ lé mi o Màdélé o Fẹ́mi Bárájò Màdélé o àní àgùntàn jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì o wọ́n ní iṣẹ́ ọwọ́ tèmi rèmi ń jẹ́ calm down bọ̀pọ̀ bá rí wa lọ́dẹ àríwá wọn wò wá bíntín wọ́n ní àgùntàn jẹ́ lábẹ́ Gẹ̀ẹ́sì o iṣẹ́ ọwọ́ Àbíkẹ́ làbíkẹ́ ń jẹ́ o calm down ààrẹ anybody ṣe wá bí náà kí ló ń ṣe ẹ̀ náà ó gbàgbé ó ṣe àwọn ọmọ mi wọ́n kàn lọ lọ́tún lọ́sì wọ́n kọjá lẹ́gbẹ̀ẹ́ mi AJT wọ́n ti pọ̀jù worldwide wọ́n máa ń pamper mi wọ́n yìí rí bí tí mo wọ̀ tí wọ́n spoil mi rí ẹjọ́ o wọ́n máa ń spoil mi ni wọ́n lọ Àbíkẹ́ Jagaban ìsá Jagaban ẹjọ́ mo fẹ́ bá ya fọ́tò wọ́n bá mi àwọn ọmọ mi náà already blogging ẹjọ́ torí olóògbogbo ẹ̀yin blogger ẹ̀yin ọmọ ewé ẹ wà tàlát àwọn ayé fẹ́ kẹ́ blog àwọn ẹ bá lè blog èyí tó pọ̀ jù because afẹ́kẹ́ gbé àwọn sexy àwọn angel tí wọ́n bad tí wọ́n sọ̀kalẹ̀ láti ọ̀gọ́ ṣe fọ́lí lè jẹ́rú ifú fọ́lí angel tí yín àwọn màláíkà tí wọ́n sọ̀kalẹ̀ látọ̀run tí Ọlọ́run dídí release on September 9 ẹ bá ń gbọ́ áńgẹ́lì tó ń ṣọ́ wa every second lọ́lọ́run para wọn nítorí ká má bàa gbàbọ̀dé fún wa. Màláíkà tó ń ṣe mí a ní every second lọ́lọ́run para wọn nítorí ká má bàa gbàbọ̀dé. Wọ́n máa jábọ́ ni wọ́n sọ̀kalẹ̀ látọ̀run àwọn áńgẹ́lì wọ́n dúró gbagbagba sẹ́yìn Jagaban àti Jagaban àwọn áńgẹ́lì tó tún máa ń lo ohun tó máa ń sọ sílẹ̀ wọn àti Jagaban
You are sent down here to guard you on this day because it's your special day. Angel is over Jabolot or 1 year without a and you will let the way you bounce. I don't know, so Angel is on my shot because of my do saying a bag. Well, your gun lad, good no more. Baddest Angeli, I told you about September 9 is going to be a date to remember. Remember, it's a day to remember. I'm on your big disco. Oh, she, mommy, Mama Luba, and let me see you. No, Mama, Fiori, Mama. What baddest go? Ejewa wo ya yin. Ẹ bá gbọ́, ó ti wá sọ wípé ó tó yàtọ̀ tó tó. Ó ti wá sọ wípé ọmọ yàtọ̀ sọ́mọ. Ó ní suddenly, ọmọ ewé dẹ̀ máa watching me. Ọmọ yàtọ̀ sọ́mọ. Ó ti wá sọ wípé ó tó yàtọ̀ sóko. Ó ti wá sọ wípé ọlá yàtọ̀ sọ́lá. Ọlé eléyè sọ́lá tí yàn mọ́ ń bọ̀rọ̀ pósì. Ọlá tọ́lọ́ ń dá wọ́n yàn látọ̀run ni. Yàn bá jókòó, skin rẹ̀ ó mọ glow, ẹyinjú rẹ̀ ó mọ glow. Kò dìgbà téèyàn bá lọ gbé ẹ̀gbà olórí ibú kan sí mú, bígbà t'Olúwa ń ṣe fíìmù Nàìjíríì ń bá a nù. Wọ́n ní Abike, her skin is so beautiful, she looks so soft, she is dark and beautiful, tall and straight. Olúwa wọn ni kò kẹ́bó. Yàn bá ń kẹ́bọ̀ wọ́n mọ́ ń tìka bọ̀ lóbò kiri rẹ̀ torí òbò tó bá ti kẹ̀tẹ́lẹ̀ ẹnu kan ọmọ mi ṣe bí ẹn pé wọ́n họ́ọ̀gì rẹ̀ ló ti wà ṣíṣí lóbò náà mọ́ ń perú wọn ẹni bá ti wọ pátá eléri ibú tó lóhùn wọ dírẹ́sì lọ white party wọ́n mọ́ ń fíngàrú wọn ṣeré ni ìka ṣèṣì sliding ni àwọn boys ta ni pé I didn't mean to finger you, my finger just accidentally slid into that opening because you were naked, stark naked. Èmi kọ́ yín mo ní àwọn ọmọ mi mo ní ẹ máa ṣí cleavage lẹ̀ ẹ dress sexy yìí pé kẹ́ ẹ wọ pátá ní eléri ibú ni ẹ mọ́ sọ sí òyìn lóru ìpè wọ́rú pátá eléri ibú costume lọ sí party ó sì pé rà rẹ̀ lábíamọ́ eégún oníwòwò ó ga o ọlọ́run kò sùúrù o ẹ̀yin abíamọ́ ẹ̀yin boys wàláì iṣẹ́ lẹ ṣe anyway fún Ankara yín ìgbà yìí lọ́lá kọ̀kẹ́ ọ̀rẹ́ tèmi Àbíkẹ́ láti childhood days. Olú ọmọ tó yàtọ̀ sáwọn ọ̀rẹ́ jàtìjàtì oníkẹ́ contact àwọn lórí 078-8550-1514 to get your Ankara. It's just £30, you all know, and we have loads of gifts. Lè fún yín t-shirt àwọn alálòwìn ni o. Fún yín nírú t-shirt tí wọ́n take away gift tí wá mọ́ ń yàtọ̀ kódà bó bá jẹ́ ọ̀rọ̀ nìkan. And you know, you all stand a chance to win lots of celebrity on that day. We're gonna have She Baby, our DJ is one in town. We have our musician on standby. Gbogbo rẹ̀ posh ni àwọn méje posh angels. You know what we mean? Posh angels látọ̀nù wọn ṣe àwọn jàtìjàtì àwọn dọ̀tíánù kò sáwọn erelu jàtì àwọn ìyá ṣe ìyá kí náà máa ń pè wọ́n onídìrí ọ̀run tí wọ́n kó gbogbo rẹ̀ sókè àti àwọ̀ bóyá kí lórúkọ wíìgì tẹ́déhùn náà mọ́ mi ẹjọ́ torí ọlọ́run bó náà ti ṣe ṣóṣòdì ní àbí bẹ̀rẹ̀ Ìbàdàn nítorí mi tí ẹ mọ̀ bó bá sì jọjà sábóńgèrì ni wọ́n ti produce kìíní yẹn all I know pé African proudly African kò lè jẹ́ international nǹkan gidi kan lè dé sórí nítorí funfun rẹ̀ ti kọjá nǹkan táwọn èèbò ń ṣe. Àmọ́ rólà burúkú tó bá yín kó sí gan tẹ́ yọ kọ́ ìsì burúkú tẹ́ kó sókè yẹn mọ́ mi ń jíwèé kírìmù fún yín bó bá jẹ́ ṣáàlì náà ni ẹ nídìí láti kú ojú yín ò yọ same color mọ́ o ojú yín ti bàjẹ́ pátátá nífà yín gbọ́dọ̀ pé yín ní chameleon ni aláwọ̀ dojú pọ̀ ló yẹ kán pè yín àwọ̀ dojú rú Máàmi aláwọ̀ dojúrú ìpè ń fẹ́ bú yín o mọ̀pọ̀ rẹ̀ mọ́ mi Àṣàbí náà ní yín lé bú yín o mọ́ wọn Àṣàbí kìí ṣe mọ́ tèmi Àbíkẹ́ ọ̀rẹ́ tèmi ní àjọṣe kékeré ní wàláì níbẹ̀rẹ̀ ojú òpó ń bàdàn ìwọ̀n yàn àní mi ọmọ yan rí Àbíkẹ́ ọmọ yan rí ẹ̀rí gbé bálágídí ọkàn ṣe mọ́ ibà yọ ọ̀rẹ́ rẹ̀ jẹ́ wọ́n ní pé mọ̀mọ́ kó tó bá yọ ọ̀rẹ́ rẹ̀ jẹ́ another excuse kò sí ayé ọ̀rẹ́ rẹ̀ yín ó bàjẹ́ táyé ìparẹ́ ni ẹ̀rí nǹkan mi onílára nìyín ẹ̀yin tẹ́kì ń fẹ́ kígi kékèké kó ṣe kíni kó pẹ́ nígbó àbí kí wọ́n dàgbà rárá lélẹ̀ ọ̀pọ̀ òyìnbó fi dúdú ṣẹ́wà o wọ́n ní orónú wọn ló lé nígbà irú ẹni tí mọ́ mi Àṣàbí orónú rẹ̀ lé nígbà sáwọn ọmọ kékèké bí ká má dàgbà lójú rẹ̀ ni bí ká má gòkè àgbà ni bí kó jóun nìkan ni àfẹ̀mí nìkan sá bó ṣe ṣe fúnlà fún kí náà nígbà tọ́rẹ́ mi bẹ̀rẹ̀ ìrírí mádàmì ìrírí ayé tájọ́ ń ṣe kò fẹ́ ká bẹ̀rẹ̀ rírí ayé ní wọ́n ń gbógun ti là fún kí náà ni ìgbà tó sọ náà ni ó gbọ́mọ àlè fún ọba kò rántí pé òun ló gbọ́mọ àlè fún ọba kò rántí gbogbo àwọn ayé tóun bàjẹ́ àmọ́ tàbí kí ẹyọ kan ìwà aláwọ̀ yẹ kójú mọ́ ọtí níjọ́ tẹ́tẹ́ ti sọ pé ìléwọ̀ lóyìnbó mọ́ tí wọ́n lé pé
Oh, bí eégún ìjọ yẹn ló yẹ kẹ́ ti rí pé ẹ ní logo mo da go àwọn da wọn ní logo àwọn da wọn dáadáa mọ̀ Àbíkẹ́ dídán ní yóò máa dán iṣẹ́ Olúwa ẹyẹ yẹn máa tù ú aba dídán ní yóò máa dán iṣẹ́ Olúwa ẹyẹ yẹn máa tù ú yìgbà láyé mi yóò máa dùn ó ó yá ẹ tún dúró náà gbà wàláì ẹ lọ wo fídíò yìí lórí YouTube mi ẹ wọn mi ti máa ti jáde ẹ wọn kó tẹ máa ṣe ẹ máa save fídíò màmá yín ẹ máa ẹ gbé fóònù mi phone to phone ẹ máa fi rìkọ́ọ̀dù ẹ burúkú torí inú ni bí ni kòkà ìmọ̀ wọn máa ń flag mi ìsìnrán ìyá wọn àní ẹ flag ẹni tí ẹ rí pé mo bèrè fídíò tẹ flag ìjọ tẹ rò pé ó dùn mí kó dùn mí ẹ̀yin ni mo ń dùn ọ̀rọ̀ ẹyọkọ tí Àbíkẹ́ bá sọ báyìí ó máa ń ràn yín lọ́nù sàárè nù bẹ́ẹ̀ ni bí sì ṣe mọ̀ sọ nìyẹn ohun mi ò ní kòrò létí aráyé ẹ̀yin ọmọ mi ẹ̀yin tí age 18 till I come across your organ your way again till I come across your way again ye all should remain calm and blessed. You all know I love you all. Make September 9 a day to remember. I'm looking forward to see you all there. You all know how much I hurt you. You all know how much I love you. Do not miss that day. I love you all. Call the numbers pinned out there for you, Ankara. And you all should remain blessed. I gotta go now. I love you all. No more fight. We ain't fighting. If you're not in one body. I love you all. I gotta go now. Bye 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 bye. Ẹ má bínú pé in the acknowledge yín one after the other. Wàhálà party náà ní bá kiri ẹ rí pé pé yín bẹ̀bẹ̀ ni. Yín ṣe wá ní bẹ̀bẹ̀ nígbà tó jọjọ́ bí mi ni. Nígbà tó jọjọ́ oríire mi ni. Alẹ́ mi ò ráyè kí n mọ̀ di bọ́ǹkì nǹkan tẹ́ ẹ sọ. Ẹni mo bẹ́ bá mi Àyìndé mo bẹ̀ náà ní ẹ̀rẹ́ lọ kú. Ẹ̀yin náà lọ bẹ̀ kẹ́ wo bí yóò máa gbọ́ sí yín lẹ́nu. Yín sátaṣẹ́ ní bá ti mà Àbíkẹ́ Jagaban bá wọn pé ó ní ìgbéraga olómọ ni wọ́n máa ń wá mi ni. Àwọn ọ̀rọ̀ àwọn ńlá tún máa ń bẹ̀bẹ̀ pé ẹ lọ pọ ọmọ yẹn wá ọmọ ni olú ọmọ ni àti wò látòkè. She deserves it all. Yeah, thank you all. I love you. Bye bye now. Bye, my admin. Thank you. You all know I hurt you so much. To all my executive members, all my worldwide, all my fans, I love you, love you, love you, love you. Mwah, mwah, mwah. Bye bye.